ọdẹ 10 minutes. Ìṣẹ́jú mẹ́wàá. Kékeré ọdẹ 10 minutes. Please come on stage. Máa fẹ́ kẹ́ máa bọ̀ lórí stage. Kékeré ọdẹ 10 minutes. One of the personalities that made Ogbomoso known worldwide is Baba Ogundare Foyamo. And in his memory, we have Kekere Ode, who is coming on stage now to take us to the memory lane of Ijala. Ọlọ́run ó jẹ́ adélé pé kábíyèsí o. Bàbá rẹ̀ lọ́kọ́ fún bàálù ilé bàbá yìí bàálù wọlé yìí. Adélé pé Ọlọ́run ó jẹ́ mi eléyìí ó mú un. A sì délé pé àwọn ọmọ àtàdé òwò wẹ̀ pé ṣe kábíyèsí fún bàbá bá ṣe kábíyèsí àràbà ń wá wo ẹkún rọ lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá tó ní alábòye ẹkún rọ lẹ́hùn ọkọ̀ òṣèlú lẹ́hùn ọ̀làdàyọ̀ gbogbo ọlá ẹ̀kọ́ ìsàmẹ́wọ̀n. Umpiri ìbá ọ̀sẹ̀ àbífà kàrídà Sunday Adéyẹmí ẹ̀kúrò lẹ́wọ̀n. Umpiri lẹ́bàá báyìí. Kábíyèsí o. Ilé bàbá yìí. Umpiri. Ilé bàbá yìí. Orí mi sì wú. Ẹ̀sìn kábíyèsí lọ fún bàbá kábíyèsí o. Ọ̀gá aláṣọ alábàárẹ̀ ń kásálẹ̀ o. Ilé bàbá yìí. Bẹ́ẹ̀ni. Kábíyèsí ọba balẹ̀ mọ́ sísà. Àràbà wọ ẹkú náwó oníyàkù ẹ̀fọ́ rẹ̀ ẹgbẹ̀rún. Umpiri ẹ bá ṣe kábíyèsí. Alábẹ̀dẹ̀ kúrò ní ẹ̀. Bàbí ọ̀sán yọ máa dá sí bàbá. Náfsà. Náfsà. Bẹ́ẹ̀ni. Ilé bàbá yìí. Bàbá tó di aláwòye ohun òṣèlú ẹ̀kọ́ àdáyé. Kábíyèsí o.
ìrọ̀lẹ́ ń tẹ̀ mọ́.